Jésù ìgbà ọpẹ́ wa. A fẹ́ gbọ́ ọ̀dọ̀ ọpẹ́ wa níjà. Jẹ́ ká mọ rírì yín. Nígbà tí ọ̀rọ̀ yín jáde jẹ́ kó ṣe wá láǹfààní. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà. Òtítọ́ Ọlọ́run wa ní pípa májẹ̀mú mọ́ lórí ọba wa ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run sọ gbólóhùn kan ní ti Dáfídì, ó ní mo ti rí Dáfídì ìránṣẹ́ mi. Èyí tọ́ka sí wípé nígbà tí Ọlọ́run tí ènìyàn bá wà ní ipò kan gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 13 láti fìdí ẹ̀ múlẹ̀, Ọlọ́run mọ̀ sí bí ènìyàn bá wà ní ipò kan, ìmọ̀ sí Ọlọ́run ni. Èyí sì jẹ́ ìfìdímúlẹ̀ nígbà tí ní ọdún 54 sẹ́yìn tí a kí wọn kú ewu ọmọ nínú ìdílé Láòyè. Ọdún ọgọ́ta sẹ́yìn 64 years. Ọlọ́run ti pinnu rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá láti yàn án fẹ́ wípé ní ọjọ́ báyìí ní àkókò báyìí màá fi ìránṣẹ́ mi sí orí ìtẹ́ láti máa ṣàkóso àwọn ènìyàn mi, torí pé gbogbo wa pátápátá ni ènìyàn Ọlọ́run, àti ẹni tí ó jẹ́ kìrìsìtẹ́nì àti tó jẹ́ mùsùlùmí, ẹ̀sìn yòówù tá a bá máa ṣe àti àbáláyé, gbogbo wa pátá ni ènìyàn Ọlọ́run. Torí pé Bíbélì jẹ́ ká mọ̀ wípé ó dá ènìyàn ní àwòrán rẹ̀. Ènìyàn tí Ọlọ́run sì dá tí Ọlọ́run ni, ìwé ẹ̀sìn yòówù tí ìbá máa sàn. Nítorí náà ìwé Dáníẹ́lì fìdí ẹ̀ múlẹ̀ ní orí 4 rẹ̀ láti ẹsẹ̀ 17. Ó ní Ọlọ́run kí ènìyàn kí ó lè mọ̀ pé Ọlọ́run ní máa ń ṣe àkóso ní ìjọba ènìyàn. Nínú tó jẹ́ wípé lónìí a ní bàbá wa gẹ́gẹ́ bí ìmúṣẹ májẹ̀mú ẹ̀ láti máa ṣàkóso nínú ìran ènìyàn, nínú ìjọba ènìyàn, èyí tó ń ti pinnu ká tó bí ẹnikẹ́ni nínú wa. Òun kí bàbá wa, ọba wa, Aláyélúwà, His Imperial Majesty Gandhi Afọlábí Ọláoyè Òrùmọdégédé III. Kábíyèsí o. Láti jẹ́ Ṣọ̀ún ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Èyí tó ọpẹ́ ojú ọpẹ́ lọ. A rí òtítọ́ Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, ṣùgbọ́n mo fi bí 3 hàn wá. Òtítọ́ Ọlọ́run àkọ́kọ́ tá a ní ni wípé tá a rí nínú ìṣẹ̀lẹ̀ tòní ni wípé a lè bí ẹnìkan tí Olúwa ti ṣètò ẹ̀ sílẹ̀ pé ibi tá a ṣe bí rè láti gbọ́ lẹ́nu bàbá náà rí, torí ìdí aṣèkéde o láṣẹ bí o. Èmi àti yóò sì dé bí, èmi àti yóò ti mọ̀ àṣẹ Ọlọ́run ti pinnu ẹ̀ ṣáájú. Tẹ́lẹ̀ kó òtítọ́ Ọlọ́run nìyẹn, ó ń pa májẹ̀mú ìran déran níbi tá a kà yìí, ó ní 1000 years, ẹgbẹ̀rún ìran. Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, Ògbómọ̀ṣọ́ ó rí ẹgbẹ̀gbẹ̀rún ọdún láyé. Bí Jésù àti ìfarahàn, àwọn ọmọ wà, àwa yìí wọ́n ti lọ o, ṣùgbọ́n ìran wa ò ní parun. Ogun ò ní wọnú ìlú yìí, torí pé òtítọ́ Ọlọ́run yóò pa ìlú yìí mọ́. Ẹ sàmì dáadáa. Ẹ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ pa mọ́ ni. Òtítọ́ Ọlọ́run yóò ṣe kí ni o? Yóò pa ìlú yìí mọ́. Kẹ́mi àti yóò tó débi òtítọ́ rẹ̀ tó ń pa ìlú yìí mọ́. Ìgbà tá a lè sí òtítọ́ Ọlọ́run yóò máa pa ìlú yìí mọ́. Lára òtítọ́ rẹ̀ tó fi ń pa ìlú yìí mọ́ ni pé ní àkókò yìí, nínú àkókò yìí, ó rán ìránṣẹ́ rẹ̀ sí wa láti jẹ́ ọba fún wa. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ǹjẹ́ ẹgbẹ́ mọ̀ òtítọ́ kejì ni wípé kì í ṣe kìkì pé ó rán wọn láti jẹ́ kí a bí wọn. Ó tún wá ń pa wọ́n mọ́, ó ń gbé wọn gègé lé ọwọ́ rẹ̀ láti ọdún 64 sẹ́yìn wá. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. Ẹ sọ pé Jésù ò ṣe o. Ọlọ́run yìí dára púpọ̀. Olóṣèlú ni mọ yiri kíni kéèyàn máa ń ṣe kéèyàn bá wà ní kékeré ni. Bàtà wà kékeré jù báyìí lọ, àwọn ń rọ kíni náà ń pè ní àwọn ọ̀gbìn pé ẹ̀yin bàbá wọn mọ̀ fún alẹ́ gbàgbà náà, táwọn ẹ̀kọ́ bá yí, ó ní bá pa kànàkànà. Wọ́n bá yìí tẹ̀ sí fún alẹ́ gbàgbà náà, yìí náà ti kan wòlé lọ́wọ́ àwọn kan láti kọ́kọ́ rí.
ṣùgbọ́n bàbá wa ọba wa ò ní sáláì tí ní tiwọn náà tí wọ́n ṣe kó wàá rọrùn ìbèrè wọ́n ti ṣe kankan náà ẹ wọ́n lọ sí fún ọyọ bá ń kí aleluya sí ọlọ́run wájú ló ti lọ àgbẹ̀dọ̀ ló ti lọ má jẹ̀mú yẹn máa wá sí ìmúṣẹ ní ó pa òtítọ́ yẹn mọ́ ǹjẹ́ ìmọ̀ òtítọ́ kẹta tí mo tún rí ta mọ̀ pé ọlọ́run pa májẹ̀mú mọ́ lóòótọ́ òun ni wípé ó mú kí Ògbómọ̀ṣọ́ ó pèsè Ògbómọ̀ṣọ́ sílẹ̀ dé ìjọba ìránṣẹ́ rẹ̀ kò bá nígbà tí àsìkò yóò tó ní tí mo ṣe àpalẹ̀ rẹ̀ mọ́ fún ló ti á dàrú yìí ó pa ìlú yẹn mọ́ di àkókò ìjọba ìránṣẹ́ rẹ̀ ó ṣe òtún gbogbo ní àṣẹ lórí àkókò ìjọba ìránṣẹ́ rẹ̀. Ìbéèrè tí mo wá nínú wípé ṣé Ọlọ́run tó ṣe òtítọ́ tó báyìí ó bọ̀ mẹ́ta la fi hàn wá ṣé tọ́jọ́ wájú sí kò ní lè dá ṣe ẹ parí pé yóò ṣe jù bẹ́ẹ̀ lọ nínú ayé mi yóò ṣe jù bẹ́ẹ̀ lọ bí bẹ́ẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ yóò ṣe jù bẹ́ẹ̀ lọ nínú ayé ọba wa yóò ṣe jù bẹ́ẹ̀ lọ ó ń kẹ́ ìtọ́jà mi lójú wípé òtítọ́ Ọlọ́run yóò fìdí múlẹ̀ nínú ayé yìí bàbá àti màmá olóyè yóò fìdí múlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan tó ń gbọ́ ohun yìí Olúwa yóò pa májẹ̀mú rẹ̀ mọ́ fún ìran yín àti lẹ́yìn yín kò ní yẹ májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní yẹn yóò wá sí ìmúṣẹ nítorí náà lónìí a bá ọba wa yọ̀ ìránṣẹ́ rẹ̀ adá ọkàn pé wá papọ̀ mọ́ ti àwọn bàbá màmá olóyè ìlú lápapọ̀ orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tínú wa dùn lónìí tá à ń yọ̀ ọ̀hún dà pé ọba wa wà láyé mo sì wà láyé lẹ́ẹ̀mí àwọn náà láàtò bá ń bí ẹ̀yin náà lẹ́sìn wá kí hàn torí pé èyí dá mi lójú pé yóò pa májẹ̀mú ààbò rẹ̀ mọ́ lórí wa yóò pa mọ́ lórí ìdílé ẹnìkọ̀ọ̀kan yín yóò pa mọ́ lórí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan yín yóò pa mọ́ lórí ìlera ẹnìkọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ yóò sì ṣe jù bẹ́ẹ̀ lórí ayé ọba wa ìlera wọn yóò pọ̀ wọ́n gbòòrò sí ọgbọ́n wọn máa ń lé sí alájà wọn sì máa pọ̀ sí èyí ni mo fi hàn wá lónìí tí mo rí wípé lóòtítọ́ mo gbà pé Ọlọ́run ní í ṣe àkóso ní ìran ènìyàn ní ìjọba ènìyàn wọn ń gba Ọlọ́run gbọ́ pé lẹ́yìn tí a ṣe àjọyọ̀ yìí ẹnìkọ̀ọ̀kan mi àti yín á dìrọ̀ mọ́ á gba ìpèníjà láti gbàgbọ́ nínú Ọlọ́run sí i Olúwa tó ṣe yìí kí ni ó tún ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ rẹ̀ Olúwa lè pa yín mọ́ sà Olúwa lè pa yín mọ́ bàbá ó lè pa yín mọ́ màmá ó lè mú ìlérí tó ṣe máa yẹ yín ṣẹ ó ní ìdí ìlàṣẹ gbé ọ ìdí tí ẹnìkọ̀ọ̀kan wá sí ayé yóò ṣẹ̀ka tó lọ a ó mú ètò Ọlọ́run sí àdéjà Ọlọ́run kulẹ̀ mo gba Ọlọ́run gbọ́ fún ìlú Ògbómọ̀ṣọ́ pé má jẹ́ Ọlọ́run lórúkọ Jésù yóò wá sí ìmúṣẹ a sọ̀rọ̀ lórí tó ní ṣe pẹ̀lú òtítọ́ Ọlọ́run wa lórí ayé bàbá wa ọba wa kábíyèsí ti ṣe ìránṣẹ́ rẹ̀ a sì ń gba Ọlọ́run gbọ́ mo sì ń pè wá níjà bí ẹnikẹ́ni bá ń bẹ níbí yìí tó kóhunkóhun tó ní ṣe pẹ̀lú tiẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ Olúwa lè pa mọ́ Olúwa lè pa ọ̀nà yín mọ́ ẹ jẹ́ ká túbọ̀ máa gbàdúrà fún ìlú Ògbómọ̀ṣọ́ àti ń gbàdúrà yín bàbá olóyè yọ̀ máa kí yín ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín nílé dá ṣe o ọba wa ò nílé dá ṣe o ẹnìkan tí ń bẹ títí ń pa ìran yẹn mọ́ ṣáájú òní ọ̀dọ̀ rẹ̀ náà ní kẹjẹ ká kó gbogbo sí bí bàbá ti rántí ọjọ́ ìbí wọn lónìí bá ti rántí ọjọ́ ìbí wọn lónìí ẹ jẹ́ ká fi ògo yẹn padà sọ́dọ̀ Ọlọ́run àti ìgbẹ́kẹ̀lé wa sọ́dọ̀ rẹ̀ pé ìwọ lọ́wọ́ títí ń pa ìlú yìí mọ́ ìwọ náà ló ṣe kí ni o ní o túbọ̀ máa bá wa pamọ́ síwájú àti síwájú sọ́kùsì ní jáwá gúnlẹ̀ ẹ jẹ́ kí a lọ láti gbàdúrà Ọlọ́run wọn tí kì í jáde kulẹ̀ ògo ní fún orúkọ rẹ̀ lórí ayé bàbá wa ọba wa bàbá ìlú fún ìpamọ́ yín lórí wọn fún òtítọ́ yín lórí wọn àti gbogbo ìlú àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àwọn tó wà ní kálẹ̀ àwọn tí ò lè sìn bí ìdílé tí ó wà tó ń darí ìlú gbogbo àwọn mọ́gàjí adúpẹ́ fún ìjọ Ọlọ́run gbogbo adúpẹ́ fún ọmọ olú Ògbómọ̀ṣọ́ àti àwọn olùgbé ibẹ̀ fún ọ̀rọ̀ náà tí ẹ ti mú wa gbọ́ ó lọ fẹ́ láti gbẹ́kẹ̀lé yín gẹ́gẹ́ bí olùpamọ́ májẹ̀mú lórí ayé wa tí májẹ̀mú ohun ìlérí yóò fi ní síjẹ̀ lórí ayé ẹnikẹ́ni Olúwa gbé wọ̀ wá. We pray, oh God,
for more commitments for our King, our Father, that He continue to commit Himself and His ways unto you continually in the name of Jesus. And this same challenge we receive today, give us grace to commit ourselves to you, and you will continue to keep your covenant over our lives. In Jesus' mighty name we have prayed. Mo ń pe Venerable Dr. Gabriel Abiodun fún àdúrà tí ó kàn. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún ọ. Ní gbogbo ọ̀nà ẹ ṣé bàbá, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Olúwa Ọlọ́run tó pọ̀ nípa ti agbára, àṣekábíyèsí rẹ̀ Olódùmarè aláàánú, Ọlọ́run ayérayé, olùràpadà, olùdáǹdè, ẹlẹ́dàá wa, àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi kó wa jọ papọ̀ níbí yìí. Àdúpẹ́ lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, àdúpẹ́ fún kábíyèsí, àdúpẹ́ fún ààbò yín lórí ayé wa. Láti ìgbẹ̀rún wá èyí náà ni ẹ ti di Ọlọ́run wọn. Àtúndé pé ẹsẹ̀ máa di Ọlọ́run wọn lọ torí pé òní padà lẹ́yìn wọn. Ẹ ṣe gbogbo àwọn ìrìn àjò èyí tí wọ́n ń rìn. Àdúpẹ́ fún àwọn ìrìn àjò lórí afẹ́fẹ́, lórí ilẹ̀, káàkiri àgbáyé. Àdúpẹ́ fún àánú ńlá tí wọ́n dé orí ìtì àwọn bàbá wọn. Ẹ ṣe pé lọ́kọ̀ọ́kọ́ obìnrin eléyìí wọ́n tún lé ọdún kan sí. Adá gbogbo padà sí ọ̀dọ̀ yín Olúwa, àsọpẹ́ yín lẹ ṣe, kì í ṣe ènìyàn, àánú yín lẹ fi gbé wọn ró. Àwa náà, àwa kúrò wá jọpọ̀ níbí láti fún wa lé orí ọ̀fẹ́ Kristi lọ́wọ́ wọ́n sì ń rìn àjò ọdún mi. Adúpẹ́ fún gbogbo àwọn tí ẹ ti lò láti àríjì ètò yìí, fún gbogbo àwọn olóyè pátápátá ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́, fún gbogbo ìdílé Láòyè pátápátá. Adúpẹ́ fún gbogbo ilẹ̀ jákèjádò ìlú Ògbómọ̀ṣọ́ yìí. Adúpẹ́ fún àwọn olùgbé ní ìlú yìí, ní orúkọ Jésù lórí ẹgbẹ́ ọkọ̀ ẹ̀ wá. Adúpẹ́ fún ìran ńlá ìran tó gbọ́dọ̀ fún bàbá wa. Èmi mọ̀ wípé ìran yóò ṣẹ lórúkọ Jésù, ẹgbẹ́ ọkọ̀ ẹ̀ wá. Ìjà fún wa lèyìn lọ́wọ́ pé ní gbogbo ìgbà tí wọ́n máa rìnrìn àjò, Olúwa ẹ máa dáàbò bò wọ́n. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà ní ìrìn àjò lórí bí ló ṣe dára náà ní o. Lórúkọ Jésù gbogbo ìgbìyànjú wọn yóò yọrí sí rere o. Bíbélì wípé àwọn ò ní ṣiṣẹ́ lásán, bẹ́ẹ̀ ni mo fún wàhálà. Ìwọ́n jẹ̀mú Olúwa nìyẹn o. Lórúkọ Jésù Kristi lálàá kábíyèsí lórí bí ló ṣe tẹ̀síwájú kò ní já sásán. Ìran wọn wọ́n ṣe fẹ́ kí ló yọrí gan-an ju báwọn kan ṣe lérò lọ. Ọlọ́run yóò gbà láàyè, Ọlọ́run yóò darapọ̀ mọ́. Ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yóò gbà yí padà ọ̀sán. 25 years developmental agenda lórúkọ Jésù Olúwa rìn kọjá lórí rẹ̀. Gbogbo àwọn kọ́mítì ní ìsọ̀rí tí ẹ̀ ń lò ní ẹ̀ka kọ̀ọ̀kan lórúkọ Jésù Olúwa gbé wọn bọ̀. Ẹ̀mí ọgbọ́n, ẹ̀mí ìmọ̀, ẹ̀mí òye, ẹ̀mí ìtẹ̀síwájú kí ó balẹ̀ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan. Ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti ilé àlàáfíà Kristi, àlàáfíà Ọlọ́run yẹn lórí ìlú yìí yóò máa tẹ̀síwájú. Gbogbo àwọn olùgbé ní ìlú yìí ebi ò ní bá ẹnikẹ́ni. Mo gbàdúrà wípé bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà, ire gbogbo kó wọnú ìlú yìí wá. Lórí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ire gbogbo kó wọnú ìlú yìí wá. Tabasi ohunkóhun tó lè fẹ́ ṣe àtakò rere ní ìlú yìí lórúkọ Jésù Olúwa kó gbẹ́sẹ̀ lé. Ìtẹ̀síwájú là ń fẹ́ fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù, ìlú yìí kó máa tẹ̀síwájú. Gbogbo ìdíwọ́ dènà Olúwa ẹ mú kúrò. Àgbàdo fún kábíyèsí ẹ̀mí wọn yóò gbọ́n. Lórúkọ Jésù wọn ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Bíbélì wípé ẹ̀mí gígùn àti àlàáfíà ni màá fi tẹ́ ní ọrùn, màá sì fi ìgbàlà mi hàn. Ìlérí Ọlọ́run yẹn yóò ṣẹ láyé wọn. Oore ọ̀fẹ́ ẹ̀mí gígùn
orí ọ̀fẹ́ àlàáfíà Olúwa kó bá wa fi fún wa gbogbo tí wọ́n lò láyé wọn ò ní fẹ́ sìn lọ lórúkọ Jésù wọn ò ní dààmú láyé lọ́run ti gbé wọn lórí tẹ wọn bàbá wọn lórúkọ Jésù yóò máa ràn wá lọ́wọ́ gbogbo wa náà tá ń ṣe àmì ṣàdúrà yìí orí wọn ò ní gbàbọ̀dẹ̀ o nígbà tí eré ìlú yìí bá dé àárín ìbẹ̀ni àwátì o gbogbo ìgbàgbọ́ olóyè ojú ní ti rere ojú yóò ní rí bí o ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa ní àgbàdúrà. Just pray His Venerable Dr. Gabriel Abiodun, and he has prayed for His Majesty's family, travels, life, purpose, and vision, long life as well. So pray on prosperity of the royal household, prosperity of the chiefs and their families, unity among the cabinet chiefs and royal fathers in Ogbomoso land is Pastor Michael Olawuyi. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ àti àánú tó fi fún àwọn kábíyèsí wa, gba ọpẹ́ wa. Gbogbo àwọn olóyè Olúwa gba ọpẹ́ wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run àdúró ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyànjú tí ìránṣẹ́ Ọlọ́run ti sọ ṣáájú, ìyẹn náà wèdè tọ́lọ́mì orí ìkeje ẹsẹ̀ ìkẹtàlá ojú oyè abáyé wípé ó ní òun ó bùkún fún wa, òun ó sì bù fún ọmọ inú wọn àti gbogbo àwọn ará ilé wọn. Ó ní wọn ó sì tayọ nínú ìbùkún lórúkọ Jésù Kristi. A gbé kábíyèsí wa síwájú rẹ lórúkọ Jésù. Olúwa bùkún fún wa. Ìbùkún lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù. Olúwa bùkún fún wa. Síwájú àti síwájú Olúwa bùkún fún wa. Ìbùkún tẹ̀mí, ìbùkún tọkàn, ìbùkún tara, yẹ pé ìbùkún ìlera tó pé ju tàtẹ̀yìnwá lọ lórúkọ Jésù. Olúwa bùkún fún wa. Tóró sọ pé àwọn tó bá dúró de Olúwa a ó tún agbára wọn ṣe. Wọ́n fi ẹ̀kọ́kè bíi dì, wọ́n rí kì ó sí rẹ̀ wọ́n, àárẹ̀ ò ní mú wa. Ìbùkún tí àárẹ̀ ò ní mú lórúkọ Jésù. Olúwa bùkún fún wa. Tilétilé Olúwa bùkún fún wa. Ní orí Dáfídì orí ìkíní ẹsẹ̀ ìkẹta, ó ní igi rẹ̀ yóò dàbí igi tá a pèsè tí ipa odò tí ń so èso ní àkókò rẹ̀. Ó ní ewé rẹ̀ kì yóò sílẹ̀ àti ohunkóhun tó bá ń ṣe ni yóò máa ṣe déédéé. Lórúkọ Jésù apàṣẹ ìbùkún ìṣedéédéé lórúkọ Jésù sórí àwọn bàbá wa, sórí kábíyèsí. Olúwa ṣe bẹ́ẹ̀. Sínú ilé wọn Olúwa ṣe bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹrin wá sọ wípé àwọn èèyàn búburú ò rí bẹ́ẹ̀. Gbogbo agbára lálẹ̀, gbogbo májẹ̀mú tó lè sọ wípé ìbùkún wọn yẹn kò ní rí bẹ́ẹ̀, àti gbogbo tó ti pinnu fún wa lórúkọ Jésù. Olúwa gbá wọn dànù. Olúwa gbá dànù. Olúwa gbá dànù. Tilétilé Olúwa bùkún fún wa. Gbogbo ẹbí ará lórúkọ Jésù ó yá bùkún fún wa. Ògo ni fọlá lókè ọ̀run. Gbogbo àwọn olóyè pátápátá agbẹ́yìn síwájú Ọlọ́run lórúkọ Jésù. Ní ìbùkún ẹ máa pọ̀ sí. Ìbùkún tí ẹ̀mí, ìbùkún tọkàn, ìbùkún tara, nínú ọgbọ́n, nínú òye, nínú ìmọ̀, nínú ìlera lórúkọ Jésù. Ó yá kẹ́ ẹ máa pọ̀ sí. Kẹ́ ẹ máa pọ̀ sí. Ẹ̀ní rẹ̀ dànù, ẹ̀ní gbẹ, ẹ̀ní jò lórúkọ Jésù Kristi. Ìbùkún tí ẹ̀mí ìgbìmọ̀ látòkè, ìmọ̀ràn látòkè lórúkọ Jésù. Olúwa kó yọ̀ǹda ẹ̀ fún yín. Olúwa kó yọ̀ǹda ẹ̀ fún yín. Ògo ni fọlá lókè ọ̀run. Ògo ni fọlá lókè ọ̀run. Àwa béèrè fún ẹ̀mí ìṣọ̀kan láàrin gbogbo àwọn olóyè pátápátá lórúkọ Jésù Kristi. Ọlọ́run àánú kó pàṣẹ ìṣọ̀kan.
kó pàṣẹ ìṣọ̀kan gbogbo ẹ̀mí dàrúdàpọ̀ Olúwa bá wí, Olúwa bá wí. Ìṣọ̀kan tí ìlú àti ayé oníkálukú kan tó túbọ̀ máa yọrí sókè Olúwa kó fi fún yín. Inú kan, ọkàn kan, èrò kan lórúkọ Jésù Kristi tí gbogbo ìlérí àti májẹ̀mú ìbùkọ́rọ̀ fún wa wá sí ìmúṣẹ Olúwa kó fi fún yín, Olúwa kó fi fún yín. Gbogbo ẹ̀mí alátakò Olúwa gbẹ́sẹ̀ lé, Olúwa gbẹ́sẹ̀ lé, Olúwa gbẹ́sẹ̀ lé. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run, ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. Bí Ọlọ́run ṣe fún àwọn kábíyèsí ní orí ọ̀fẹ́ àtọ́sí fún gbogbo wa lórí ọ̀fẹ́ lórúkọ Jésù Kristi níwòye àwọn ọdún nínú rere ní ìlú yìí a ó pọ̀ sí lórúkọ Jésù bọ́lá ó pọ̀ sí. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. A fi àṣẹ àti agbára ìbùkún, a fi àṣẹ àti agbára ìbẹ̀rù Ọlọ́run, a fi àṣẹ àti agbára ìṣọ̀kan àti òkè wa, a fi ṣèdìdí ayé yìí lórúkọ Jésù. Ó yá kó rí bẹ́ẹ̀. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. To also pray on peace, prosperity of the throne of Shalom and advancement of the commercial land is Evangelist Adeleke. Praise the Lord. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì méjì tí yóò tọ́ wa sọ́nà bí a ti ń gbàdúrà. Isaiah orí kejì-dín-ní-àádọ́ta ẹsẹ̀ kẹtàdínlógún. Only thus says the Lord your Redeemer, the Holy One of Israel. I am the Lord your God, who teaches you to profit. Ìgbà tí Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ kejì-dín-ní-ogún sì máa wí, and you shall remember the Lord your God, who gives you power to get wealth. Lórí ẹsẹ̀ méjèèjì yìí, òun ni mo fẹ́ gbàdúrà lé lórí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run gbé ọ̀gá fún gbogbo àyàn fúnrú wákàtí yìí. A dúpẹ́ fún irú àǹfààní yìí tí ẹ fi fún gbogbo ènìyàn lórí ilẹ̀ ayé. Pàápàá jùlọ tẹ́ gba bàbá wa, ọba ìlú, olórí ìlú, alákòóso ìlú wa ní àkókò yìí ní orí ọ̀fẹ́ láti tún rí àyájọ́ ọjọ́ ìbí wọn. Kì í ṣe nípa ipá wọn tàbí nípa agbára wọn, ṣùgbọ́n mi ìwọ Ọlọ́run ló ṣe. Ẹ̀bà ọpẹ́ wa. Nígbà tí a ń dá gbogbo ògo ọlá, ọpẹ́ àti ìyẹn padà sọ́dọ̀ yín, à ń sọ pé ṣé gbogbo àwọn bàbá tí wọ́n sojú wọn níbí, àwọn náà pohùn pọ̀ pé ká sọ pé ẹ ṣé. Àwa náà dẹ̀ darapọ̀ mọ́ ohùn wa sọ pé bàbá ẹ ṣé o. Ọlọ́run gba ọpẹ́ wa. Àwọn ń lo àkókò yìí láti gbàdúrà fún bàbá wa, ọba wa, pé kí ẹ mú wọn gbòòrò sí nínú ọgbọ́n yín, nínú òye yín, nínú ìmọ̀ yín láti ṣàkóso. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn. Sólómọ́nì wí pé Olúwa ìwọ ọba fún mi ní ọgbọ́n láti ṣàkóso àwọn ènìyàn tí ó pọ̀ tó báyìí. Agbára mi ò ká láti ṣàkóso wọn, ṣùgbọ́n ìwọ ìbá fún mi ní ọgbọ́n. Bíbélì wí pé Ọlọ́run dẹ̀ fún Sólómọ́nì ní ọgbọ́n, ó wá fi ọrọ̀, ọlá àti ọlà tẹ̀lé. Èyí là ń bèrè fún kábíyèsí wa láti ṣàkóso ìlú yìí. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn. Ẹ fún wọn ní ọgbọ́n, ẹ fún wọn ní òye, ẹ fún wọn ní ọlá àti ọlà sí i. Ògo ni forúkọ yín. A bèrè pé kí ìbẹ̀rù Ọlọ́run kó gbilẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí ó mú kí ohun gbogbo tá a bá ṣe kí ó lè máa ṣe déédéé. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ìwọ Ọlọ́run tí máa fún yẹn ní ọgbọ́n láti ní ọrọ̀. A pè ọ́ sí gbogbo ọrọ̀ ajé ìlú Ògbómọ̀ṣọ́ pé kí o da ọgbọ́n rẹ papọ̀ mọ́ gbogbo ọrọ̀ ajé ìlú Ògbómọ̀ṣọ́ fún àṣeyọrí ní ọ̀nà tó yàtọ̀. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Àkókò bàbá ọba Ghandi Ọláoyè Afọlábí, a ti rí ọwọ́ yín lọ́nà tó yàtọ̀. A fẹ́ kó tẹ̀síwájú lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Bíbélì wípé ìgbìmọ̀ àyà jẹ́ ti ènìyàn, ṣùgbọ́n ti ẹ̀yin Ọlọ́run ní ìdáhùn ahọ́n. Ẹ̀yin Ọlọ́run tẹ́ ní ìdáhùn ahọ́n fún gbogbo èròǹgbà bàbá lábẹ́ ìṣàkóso wọn. Ọlọ́run máa fi àyè gbà á.
kó gbogbo ẹ̀ lé ọ lọ́wọ́ Ọlọ́run darí ẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ ó yá tẹ̀síwájú. Ìlú Ògbómọ̀ṣọ́ ó yá máa gbèrò sí ayé ẹnìkọ̀ọ̀kan. Gbogbo àwọn tó ń darí wa tó ń ṣàkóso wa ní ẹ̀ka kọ̀ọ̀kan ní agbọ́dọ̀ kọ̀ọ̀kan ayé wọn kó máa gbèrú sí i. Ilẹ̀ Ògbómọ̀ṣọ́ a ṣí ọ sílẹ̀ fún ohun rere gbogbo tí a ti pèsè rẹ̀ fún àkókò tí a wà yìí. Ọlọ́run kó máa wọlé wá. Gbogbo agbára tó ti tilẹ̀kùn máa ṣeyọrí. Gbogbo agbára tó ti tilẹ̀kùn mọ́ ìṣerere. A lòdì sí wọn. A lè ṣí àwọn ilẹ̀kùn yẹn láti wákàtí ìlọ lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀. A pàṣẹ àlàáfíà sí ẹnu gbogbo bòde ìlú Ògbómọ̀ṣọ́. Àlàáfíà kó jọba. A pàṣẹ àlàáfíà sí ẹnu gbogbo di ìlú Ògbómọ̀ṣọ́. Àlàáfíà kó jọba. A pàṣẹ àlàáfíà sí ojú gbogbo Ògbómọ̀ṣọ́ kọ̀ọ̀kan. Àlàáfíà kó jọba. A pàṣẹ àlàáfíà sínú ayé ẹnì kọ̀ọ̀kan nínú Ògbómọ̀ṣọ́. Àtọkùnrin àtobìnrin onílé tàbí àlejò. Àlàáfíà Ọlọ́run kó máa jọba. Olúwa ògo ni forúkọ rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí bẹ́ẹ̀ ti gbọ́. Níwọ̀nyí àmọ́dún tá a tún ṣerú ètò báyìí jẹ́ àlejò láti lè dúpẹ́ sí i ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Ẹ jẹ́ kí á di lórí ẹsẹ̀ wa. Gbogbo àná máa kópa láti gbàdúrà. Orin Dáfídì orí 20 ẹsẹ̀ kẹrin wípé kí ó fi fún ọ gẹ́gẹ́ bí ti iná rẹ̀, kí ó sì mú gbogbo ìmọ̀ rẹ̀ ṣẹ. Ó dájú pé gẹ́gẹ́ bí bàbá, àwọn bàbá máa ń ro èrò rere fún àwọn ọmọ wọn. Tí Jésù sọ nìyẹn o. Ó ní bí ẹ̀yin báwọn bí a ti fi ẹ̀bùn dáradára fún àwọn ọmọ ẹ̀yìn tẹ́ẹ̀lé fún wọn ní ejò ní ipò ẹja tàbí òkúta ní ipò àkàrà. Bẹ́ẹ̀ bàbá ti gbẹ̀ ní ọ̀run. Àwa gba èyí gbọ́ wípé kábíyèsí wa náà ní àwọn èrò kan lọ́kàn fún ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ gbé ọmọ tó wá sókè. Olúwa fi èrò kábíyèsí lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún wọn lónìí gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Èrò ìránṣẹ́ rẹ̀ sọ̀hún tí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, èrò rẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́, Olúwa fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí fún wọn. Olúwa fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí fún wọn. Olúwa fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí fún wọn. Ẹ gbàdúrà yìí dáadáa o, èyí náà máa gbà fún ara yín o. Olúwa fìdí èrò ìránṣẹ́ rẹ fún ìlú Ògbómọ̀ṣọ́. Olúwa fìdí ẹ̀ múlẹ̀ lónìí tí a ṣe àyájọ́ ìrántí ìbí wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí. Ṣẹlẹ̀ tẹnu máa dún àyè dáradára yín bàbá àti màmá. Olúwa fi ìdí èrò ìránṣẹ́ rẹ múlẹ̀. Àwọn èrò dáradára, àwọn òǹgbẹ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí lónìí lórúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà. Àdúrà yẹn ẹ̀yin àgbà bọ̀ wípé bàbá náà kankan ìyókù wà níbí kan. Ẹ jẹ́ àgbà fáwọn àná. Olúwa jẹ́ bí ọ̀rọ̀ rẹ fi èrò inú mi múlẹ̀ fún mi nítorí tí mo ṣe èyí lónìí. Ẹ jẹ́ ká gbàdúrà bẹ́ẹ̀. Because I am here today to commemorate, to celebrate, to rejoice with your servant, establish my desire, the desire of my heart. Olúwa fi ìdí èrò mi múlẹ̀. Kò sẹ́ni tí ò ní lóun bẹ kan dàbí èkejì nínú àwa tí a nàró yìí. Ṣùgbọ́n Ọlọ́run máa ṣe é. Níwòye àmọ̀dún ẹ ó lẹ́rìí ẹ̀. Kó tó di wòye àmọ̀dún yóò di ẹ̀rí fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ẹ ó rántí bá tẹ kákèsí inú yóò sì máa dùn. Olúwa fi ìdí ẹ̀ múlẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà. Ẹ jẹ́ ká ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta. Àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká jókòó gẹ́gẹ́ bí ẹ̀ta ìdúrà rẹ̀ ti gbà pẹ̀lú àtẹ́wọ́. Nígbà tí a ń kárí sẹ́yìn gbogbo ńlẹ̀, màá ké sí bàbá wa Àríàgbò láti dáhùn sí ìgbékalẹ̀ yìí. Response from the chiefs. Hallelujah. Hallelujah. Adúpẹ́ fún ọdún òní.
adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin rẹ́fẹ̀rẹ̀ǹtì tẹ́ wà ní. Adúpẹ́ lọ́wọ́ àwọn olóyè náà, adúpẹ́ gbogbo wa tá a wà ní. Tí ọjọ́ òní tó ń sojú ẹ̀mí wa. Òní tá à ń ṣayẹyẹ rẹ̀ kò ní jáse lọ fún bàbá. Ẹ̀mí wọn sì gùn. Gbogbo ìdáwọ́lé wọn yọ yọrí sí rere. Gbogbo làkàkà wọn yọ yọrí sí rere. Gbogbo ìpèníjà títí ń bẹ lórí náà sọ yọ yọrí sí rere. Á ní ṣẹ́gun, á borí. Adúpẹ́ fún Ọlọ́run Olódùmarè tó fún aláǹfààní, àrò ó sì ṣeé ṣe àwà ní. A sì gbàgbọ́ pé àwọn náà máa rántí ọjọ́ òní fún rere. A sì mọ̀ pé wọ́n sì dé bá wa láyọ̀. Àdúrà wọ́n sì gbà. Wọ́n níṣẹ́ púpọ̀ ṣe. Ṣùgbọ́n lọ ní bàbá wa ṣe. Kò sí wàhálà ló kù máa sọ. Ẹni tí bá wọ́n wàhálà ní fúnra rẹ̀ ní ìyọ̀rọ̀. A sì ní rí wàhálà. Èdè ayédè ní bẹ́ẹ̀ ló kù máa sọ. Gbogbo ọ̀nà àdúgbò ọ̀gá yá. Wọ́n ká gbọ́ ọmọ wọn rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́. Ara àánú gbà. Ẹ ṣé ọjọ́ ìdí bí a sì lọ fún wa o. A sọ ọ̀pọ̀lọpọ̀. Gbogbo wa náà ọjọ́ òbí wa yóò kò láyọ̀ o. A ní fúkà níbẹ̀ sí o. Lórí ọgbà lukú ẹni ó ti ṣe ẹni tó tún wà wájú gbogbo ọgbà wa láyọ̀. Ara àánú gbà. Ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yìí. Mr. Senator, ẹ jẹ́ wá mi ṣe àfihàn bàbá àti àwọn olóyè láti kí wọn fún àgbékalẹ̀ tó dáradára yìí. Ẹ lọ́bọ̀, àmà sọ̀rọ̀ máa ṣe Ìmọ̀ ṣe ń kí bàbá wa, Aláyélúwà, His Imperial Majesty, Ọba Ghandi Afọlábí Ọláoyè, Orúmọ gẹ́gẹ́ kẹta sọ̀hún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹjá sí káàbíyèsí o. Àti kí wọ́n kú oríire ọjọ́ bí tòní. Ewo kí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tí ẹ wà láàrin wa fún pípé tí àwọn bàbá wa pè yín tẹ́ sì jẹ́ wọn. Iṣẹ́ ìránṣẹ́ yín gbogbo kò ní di sọ̀rọ̀ òdì sí o. Ayé ni yóò máa tẹ̀síwájú. Mo láyọ̀ láti bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa tí wọ́n wà lápá ọ̀tún mi nísìn. Àwọn àgbà oyè Samuel Sọbalájí ọ̀tọ̀ lórí ààrẹ àgbo tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹjẹ́ àṣekára oyè o. Bàbá tó pẹ̀lú wọn ní àgbà oyè David Adéníran Òjó Ìkọlára tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Màmá ní bàbá alájọ tí owó ń bẹ lápò sẹ́kẹ̀lú rẹ̀. Wọ́n sì àfihàn mọ̀mọ́ wa wẹ̀rẹ̀ ní ọkùnrin àgbà oyè arábìnrin Rebecca Olúwakẹ́mi aya Ògúndárin. A ní bàbá wa àgbà oyè Túnjí Òjó Akíọ̀tà tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa àgbà oyè John Ayọ̀pọ̀jù Alábàájì Ògbómọ̀ṣọ́. Adé bàbá wa àgbà oyè Joseph Oyèlọ́lá ààrẹ aláṣà tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa àgbà oyè James Ìlúbóyè Àlàdé Ògbẹ́yìn Oníkòsè tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa àgbà oyè Adéyẹmí Fájuyì Olúbẹ̀rẹ̀ tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa olóyè Sunday Ọládipúpọ̀ Oyèlọ́lá Ìbà Abógúndé tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa olóyè Adémọ́lá Ògúnmọ́lá Alájẹ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wá dúkù. Bákan náà la ní bàbá wa olóyè Oyègòkè Àjàní ọ̀gá láti Ògbómọ̀ṣọ́. Bàbá wa John Ṣàngúwọlé olóyè Àbọ̀rà tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ìgbẹ́yìn. Ọ̀kan nínú àwọn mọ́gàjí ilé Prince Síkírù Oyèyíọlá Oyèlámì mọ́gàjí Gbàgbọ́ Ọ̀ṣọ́gbó Ọ̀yàjì. Bàbá wa Àjẹkúnlé Sàláwù Arẹ́lù. Bàbá wa ìyálọ́jà Mrs. Bọ́sẹ̀dé Ètúndé akíkúgbó inú akí ẹ̀yin òṣìṣẹ́ akí ọmọdé akí àgbàlagbà
akí ọkùnrin akí obìnrin. ẹ bá mi kàtọ́ fún àwọn bàbá àti màmá olóyè àti gbogbo ìlú ẹ ṣé. àwọn aṣáájú tí a sáré pè tí wọ́n sì jẹ́ ìpè wá fún ìpàdé àdúrà yìí wọ́n wà níbí yìí. àwọn náà ni Pastor David Oyeleye, Praise the Lord. Pastor Elijah Adeniran, àní Pastor Michael Ọláwùyí láti kẹfẹ nìyẹn àbí, àní Evangelist Adeleke láti Methodist. Thank you, Baba. God bless you. And the very good Dr. Gabriel Abiodun láti Anglican. Àgbàlagbà wà nínú ọdún. Ẹ ṣé, the Lord bless you. Bí a ti ní ká tó sórí ọ̀fẹ́, a fẹ́ kí gbogbo wa gbóhùn sókè láti kọrin ọjọ́ ìbí. Lẹ́yìn orin ọjọ́ ìbí, a ó máa lọ. May the blessings of God the Father, Son, and Holy Spirit rest on Ogbomoso land, rest on the Ilus, rest on our Kabiyesi, and preserve this land in its faithfulness. Prosper everyone that is participating here, and keep us till the coming of Christ Jesus. In Jesus' name we have prayed. All right. A fi àkókò yìí kí gbogbo àwọn ojú tó wò wá káàkiri àgbáyé, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa káàkiri àgbáyé. Ẹ ṣé púpọ̀. Èní jẹ́ ọjọ́ kan pàtàkì ní ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé èní ni ọjọ́ tí kábíyèsí wa ọba aláyélúwà ọba Gandhi Afọlábí Ọláoyè tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn. Ààfin Ògbómọ̀ṣọ́ la wà yìí níbi tí àwọn àgbà oyè àwọn bàbá wa tí wọ́n ti ń ṣe ọjọ́ ìbí náà tá à ń ṣe lọ́wọ́. Ní àkókò yìí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ ní ẹnu venerable èèyàn wa ni wà nídìí láti máa introduce gbogbo ẹ̀yà ara ilé náà lẹ́tì mọ̀ wọ́n. All right. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò yìí lónìí. A dúpẹ́ wípé Ọlọ́run dára ní gbogbo ọ̀nà, ó sì jẹ́ ọba aláàánú Olódùmarè ní ọba tó ń pa wá mọ́. So a dúpẹ́ fún orí ìtẹ́ yìí, a dúpẹ́ fún ààfin yìí, a dúpẹ́ fún kábíyèsí wa, a dúpẹ́ torí pé Ọlọ́run ràn wá lọ́wọ́ ní gbogbo ọ̀nà àti pé wọ́n ti rí àánú gbà. So àwa síbí láti wá jẹ́rìsí tóbi Ọlọ́run nínú ayé wọn, pẹ̀lú àwọn bàbá àtàwọn ọmọ olóyè àti gbogbo àwọn ìlú ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àdúrà mi ni pé ìlú yìí lórúkọ Jésù yóò máa tẹ̀síwájú. Orúkọ tèmi ni very good Dr. Gabriel Abiodun, alága CAN ní Ògbómọ̀ṣọ́ North. Thank you, God bless you. Praise the Lord. Hallelujah. All right. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé, chaplain wa ní Palace ààfin Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ kékeré lẹ́nu tiwọn náà ní ọ̀wọ́ ẹnugbà tí wọ́n ti dé sí àárín wa
ní ààfin yìí àti rí ọwọ́ Olúwa pẹ̀lú gbìyànjú wọn. Chaplain ẹ bá wa kí àwọn ará ilé tó ń wò wá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé tí ẹ̀ ń wò wá àti ìfọwọ́sowọ́pọ̀ yín ní gbogbo ìgbà. Àwọn ẹ̀mí sùúrù àti àdúrà tí ẹ̀ ń gbà fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó wà lórí láti ní yín. A gbàdúrà pé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yóò tún máa tẹ̀síwájú ó sì pọ̀ ní àlàáfíà. Ní gbólóhùn kan ní ọ̀wọ́ ẹnu ìgbà tẹ́ ti mọ kábíyèsí tí wọ́n sì ti dé sílẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ṣókí kí lẹ lè sọ nípa wọn gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ọba. Tí mo lè sọ mo ní láti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ní irú ènìyàn bíi kábíyèsí láti jẹ́ bàbá fún wa àti ọba fún wa. Torí nǹkan àkọ́kọ́ ni wípé kábíyèsí jẹ́ ẹni tí wọ́n ní ọkàn tó gbòòrò, wọ́n ní ọkàn tó gbòòrò gan-an. Lẹ́nu ìgbà tí mo ti ń súnmọ́ wọn tí mo ti wà pẹ̀lú wọn, ohun kan àkọ́kọ́ tí mo lè sọ nípa kábíyèsí ni pé wọ́n ní ọkàn tó gbòòrò láti gba ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè láàyè, wọ́n sì ní ìran. Wọ́n jẹ́ ẹni àlàáfíà, kábíyèsí jẹ́ ẹni àlàáfíà. Bàbá wa sọ ìbùkún ńlá ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní àti gbogbo olùgbé ibẹ̀ pé a ní bàbá wa kábíyèsí His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní àsìkò. Kí wàá ní ìmọ̀ràn yín fún ìtẹ̀síwájú ààfin yìí pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá wa ń gbé yìí? Torí lọ́tùn lósì àwa tá a jákọ̀ròyìn etí wa máa ń kún gan pé nílẹ̀ Yorùbá àwọn ò tí ì fẹ́ rí irú èèyàn tó ń gbérù ìgbésẹ̀ báyìí rí tí yóò máa wá dàgbàsókè ìlú rẹ̀ ju ara rẹ̀ gangan lọ. Ẹ fún wa nímọ̀ràn lórí. Òtítọ́ ni pé àwọn bàbá wa ní bàbá pẹ́gàn àjànàkú lánìí àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Ẹ̀yin bá gbúrò kábíyèsí wa Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọn ò ronú wípé bóyá ọba arú wọn ò pé méjì irú ń tọ̀hún kò tí ì rò ó dáadáa ni. Èmi náà lè darapọ̀ mọ́rú àwọn tó níròrò bẹ́ẹ̀ wípé ọba arú bíi Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lásìkò yìí ò pé méjì. Tí ọba kan ó kàn máa rìn káàkiri fún ìdàgbàsókè láti wá bò ní ìlú òun ó sì wà ní yóò sì dàgbàsókè. Àwọn bá máa ń jókòó sílẹ̀ láàfin máa mú wá ní ṣùgbọ́n bàbá ilé ìsà ń ṣiṣẹ́ wọ́n sà ń ṣiṣẹ́ iṣẹ́ ní wọ́n sà ń ṣe. Ìgbà míì gan mo fẹ́ fún wọn mọ̀ràn pé kábíyèsí ẹ bá tiẹ̀ máa sinmi díẹ̀. So mi ò mọ bí mo ṣe lè sọ̀rọ̀ kábíyèsí èèyàn tí wọ́n sọ̀ wọ́n ọba bí wọ́n sọ̀ wọ́n fi gbogbo ìlànà wọn wọ́n fi hàn bíi Kristi láti sìn to serve Ọlọ́run alọ́ra ẹ̀mí wọn fún wa. Ló ṣe jẹ́ kí inú wa dùn lónìí pé ọjọ́ òní tún bá wọn láyé gẹ́gẹ́ bí ọjọ́ ìbí wọn tó la ṣe ń yọ̀ inú wa sì dùn gan. Ẹ ṣé púpọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ yín. Orúkọ mi náà ni àlùfáà Samuel Ọ̀wádé tí mo jẹ́ chaplain ní ààfin Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní Ògbómọ̀ṣọ́. Ẹ ṣé púpọ̀. Lẹ́ẹ̀kan sí fún àǹfààní ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá bàbá wa ó yẹ dìde bàbá kábíyèsí o akíyín bàbá wa Àgbàoyè Ṣọbalájẹ ààrẹ àgọ́ tìlú Ògbómọ̀ṣọ́. Bàbá lẹ́ni kábíyèsí at 64 kí lẹ lè sọ nípa àwọn lẹ́ni? àdúpẹ́ ọjọ́ òní tó sojú ẹ̀mí wa a sì dúpẹ́ pé bàbá wà láàyè ọ wà láàyè rẹ̀. a dúpẹ́ lẹ́nu gba wọ́n dé yìí a rí oríṣiríṣi ìdàgbàsókè ní Ògbómọ̀ṣọ́ à ń rí yípadà torí tí ó ń ká kún rò tẹ́lẹ̀ yàtọ̀ fún tá à ń rí nísìn. ìfọwọ́sowọ́pọ̀ ní ti ń dàgbà sí nínú Ògbómọ̀ṣọ́. Gbogbo local government yòókù náà làwa náà lé lọ tá a ti so wára pọ̀ nígbà bàbá àti dé a sì rí ìnáwó oríṣiríṣi tí wọ́n ń ṣe tí wọ́n ò dóńdó wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wojú ẹnìkan náà wọ́n tó ṣe Ọlọ́run bùn wọn lẹ́bùn gbogbo anáta bá wà yíká ara pẹ̀rẹ̀ rẹ̀ kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ máa sọ a sì gbà wípé ìlú Ògbómọ̀ṣọ́ ó tún tẹ̀síwájú kíkiri tí wọ́n ń kiri ká káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lè wálé ni torí wọ́n ti rìn ká tí wọ́n ti rí wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wà káàkiri tí wọ́n rọ́nà gbé gbà ṣùgbọ́n àti wálé ló kù náà ní kíkiri wọn tí wọ́n ń kiri ká ni wọ́n fi ń kiri ká a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ ti ṣe àdéhùn pàmò ń bọ̀ à ń sì ń retí wọn
ọ̀pọ̀lọpọ̀ ti ní a máa wálẹ̀ lẹ̀ fáwọn fún iléeṣẹ́ yẹn tá à ń sì ń retí nù a sì gbà pé Ògbómọ̀ṣọ́ yóò dáa tí wọ́n bá sì wáyé bẹ́ẹ̀ àwọn ọmọ wa wọn ó dínkù láàníṣẹ́ lọ́wọ́ olè náà ó dínkù torí tí ọba ṣiṣẹ́ náà ló lè máa fi jà gbogbo ẹ̀ náà a sì gbàgbé pé Ọlọ́run tó fún wa lóye òun kò ní gbà lọ́wọ́ wọn ẹ̀mí wọn ó sì gùn ní agbára Ọlọ́run ájò lo Ògbómọ̀ṣọ́ gbogbo ni gbogbo wa tá a wà lÓgbómọ̀ṣọ́ yìí a ní fi ikú yọ ẹnìkọ̀ọ̀kan a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara àánú Olúwa gbà. ẹ ṣe púpọ̀ bàbá gbogbo ìgbà tí àwa akọ̀ròyìn tá a bá lọ sílùú míì tá a lọ ṣiṣẹ́ àwọn àlejò tá a bá pàdé ní ìlú yẹn wọ́n ní ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ṣọ̀ún Council pé ọgbọ́n tẹ ẹ dá sí ọgbọ́n àgbà tẹ fi tó tá a fi ríru bàbá yìí mú láti jọba fún wa ń lu Ògbómọ̀ṣọ́ ó wú àwọn ìlú míì náà lórí bẹ́ẹ̀ bàbá ọpẹ́ tán ní kí n dá fún yín mo dúró lẹ́nìí torí ngbà tí mo lọ cover níbi coronation Aláàfin Ọ̀yọ́ ẹnìkan ló sọ bẹ́ẹ̀ fún mi mo láǹfààní láti ṣe lẹ́nìí ẹ ṣe púpọ̀. balẹ̀ ńlá kà la fi mọ̀ pé aláníyì Ògbómọ̀ṣọ́ ọ̀dà tọ́ba ẹ̀ débẹ̀ kì í ṣe pé amọ̀ra tẹ́lẹ̀ táyé pé ti ọ̀nà mímọ́ra ni wọn ò ní débẹ̀ lórí kí wọn tiẹ̀ kí ọ̀nà tiẹ̀ tó dúró wípé báyà jọba ń làwọn kan ní àwọn ni wọ́n ti ń pòrè láwọn tí wọ́n ti ní múradì pé àwọn ìjọba ni wọ́n ti ń pòrè ọ̀dọ̀ wa láti kètì ẹ̀ tí tásìkò rárá nígbà bàbá àná ń bẹ tí bàbá àná náà rí àpẹẹrẹ rẹ̀ àwọn kan ń pòrè ọ̀dọ̀ wa ṣùgbọ́n gbọ́ Ọlọ́run bá sì kọ́ nǹkan ṣe mọ̀ pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló yàn wọ́n kì í ṣàwa torí tí wọ́n bá dọ́dọ̀ wa làbá wípé dídọ́ tí wọ́n dọ́dọ̀ wa ló jẹ́ àlè yàn wọ́n Ọlọ́run kan yàn wọ́n ni torí ijọ́ kìíní tí wọ́n wá bí òkú bàbá tí wọ́n mú wọn wá síbi họ́ọ̀lù tá a wà olóyè ká bá sọ fún pé kí n sọ fún ẹ kí wọ́n ó du ọwọ́ yìí wọ́n ní kí làwọn èsè wọ́n ní kí làwọn èsè wọ́n lẹ́ni ọba débi àwọn ọmọ ràn lọ́wọ́ tó àfìgbà tí a tún gbọ́ pé àwọn náà gba fọ́ọ̀mù táwọn gan ọmọ páwọn làwọn ó tiẹ̀ débẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ Ọlọ́run ló ṣe é kì í ṣàwa Ọlọ́run ló fún alẹ́mí rẹ̀ láti ṣe àwa náà sì rí i pé ẹ̀mí tọ́lọ́run fún atọ́rán sí wa ó ti wà lẹ́yìn a sì ṣàṣeyọrí a sì mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ sì dàgbà sí. àmín àmín ẹ ṣe púpọ̀ bàbá tọ́ ó kan bàbá wa Àgbóyè Ìkọlábà tìlú Ògbómọ̀ṣọ́ bàbá ẹ bá wa kí àwọn aráalé káwọn èèyàn ti ẹ̀dá yín mọ̀. orúkọ mi ni David Adéníran Òjó Ìkọlábà ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ inú mi dùn láti rí ọjọ́ òní láti bá bàbá wa kábíyèsí His Imperial Majesty yọ ayọ̀ ọjọ́ ìbí wọn ìjókòó lónìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó yàn wọ́n fún wa torí Ọlọ́run ló yàn wọ́n àwa kọ́ la yàn wọ́n a dúpẹ́ nítorí pé iṣẹ́ tí Ọlọ́run ti ṣe tó ti parí rẹ̀ ni a rí i pé nínú ọ̀rọ̀ tí wọ́n gan wọ́n ní àfìgbà táwọn gbọ́ ohùn látọ̀dọ̀ Ọlọ́run ìdí nìyí tó dàbí gbà pé wọ́n pẹ́ wọn tó bọ́ síta pé àwọn ní interest pé àfìgbà táwọn gbọ́ ohùn lọ́dọ̀ Ọlọ́run pé láti nítorí tá a fi bí ọmọ tó náà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣe ìlérí ó sì mú ìlérí náà ṣẹ kò sẹ́ni tá a lè dúpẹ́ fún bí ó ṣe Ọlọ́run nítorí pé bí kò bá sí pé Olúwa kọ́ ilé náà àwọn tó ń ṣiṣẹ́ lásán ni bí kò bá sí pé Olúwa pa ìlú mọ́ olùsọjí lásán a dúpẹ́ nítorí pé Ọlọ́run mú ète rere yẹn ṣẹ sí ìlú Ògbómọ̀ṣọ́ a sì gbàgbọ́ pé Ọlọ́run ó túbọ̀ máa tẹ̀síwájú yóò kún bàbá wa fún ọgbọ́n yóò kún wọn fún ìmọ̀ yóò kún wọn fún òye yóò sì fi àlàáfíà pípé fún wọn ohun gbogbo tí wọ́n nílò láti ṣe ìjọba yìí Ọlọ́run yóò pèsè rẹ̀ fún wọn bí wọ́n ṣe gbàdúrà nínú ètò yìí wípé gbogbo àwa tá a jẹ́ kábínẹ̀tì bàbá kọ́lọ́run fún wa ní ẹ̀mí ìṣọ̀kan gbogbo ẹ̀mí àgàbàgebè kọ́lọ́run mú kó ní ọkàn àyà ẹnìkọ̀ọ̀kan kí Ọlọ́run ó fi ẹ̀mí ìfẹ́ pípé sí inú ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé àwọn bàbá wa wọ́n ní ẹni tó bá dalẹ̀ kì í dalẹ̀ tó náà mò ń rọ gbogbo àwa tí a jẹ́ ìgbìmọ̀ Ṣọ̀ún ẹja fohùn ṣọ̀kan ẹja fọwọ́sowọ́pọ̀ láti gbé bàbá yìí dé èbúté ògo Ọlọ́run yóò ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ẹ̀mí àgàbàgebè ò ní wọnú wa Ọlọ́run yóò sì tẹ̀ wá síwájú tó náà ní téèyàn bá ṣe náà lèèyàn máa gbà téèyàn bá ṣe dáadáa èèyàn ó gbà dáadáa
tó náà Ọlọ́run Olódùmarè yóò fún ẹnìkọ̀ọ̀kan wa lẹ́mìí àti ṣe dáadáa nítorí pé àṣìfẹ́ nìkan ara wa là ń ṣe fún gbogbo wa là ń sì ń kọ ìtàn ní àkókò bàbá wa yìí ọ̀pọ̀lọpọ̀ ọba baálẹ̀ kálukú ló ń kọ ìtàn gbogbo ìtàn tí kálukú sì ń kọ́ ń gbọ́ bá dọjọ́ iwájú òun náà ni ó mọ wá tí wọ́n ó sì mọ kà á wípé lákòókò báyìí ipa tẹ́ni ìkónì àkókò báyìí ipa tẹ́ni ìkónì tó náà Ọlọ́run ó fún wa ní oore ọ̀fẹ́ láti kó ipa tó dáa ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ gbogbo àwọn tédè ò tí ì yé Ọlọ́run ó jẹ́ kí èdè ò yé wọn nítorí pé àwọn bàbá wa tún sọ ní ọ̀rọ̀ wọn wípé téèyàn bá dìtẹ̀ wọn ní ẹnu aṣálẹ̀ ní máa gbé ẹni ó bá dalẹ̀ kì í dalẹ̀ ẹni tó bá fẹ́ dalẹ̀ kò ní í dalẹ̀ tó náà ìpè fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn tí ń pera wọn ní nǹkan tí wọn ò sì jẹ́ nǹkan kí wọ́n mọ̀ yìí pé béèyàn bá dalẹ̀ kò ní í dalẹ̀ tó náà kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá láti gbé ìlú Ògbómọ̀ṣọ́ ga Ọlọ́run ó sì gbé ìlú wa ga lẹ́nu kọ̀ọ̀kan wa náà ò ní bàjẹ́ o lẹ́ẹ̀kan sí Ìkọ́lábà ló ń kí yín Ìkọ́lábà àti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ẹ ṣe púpọ̀. tọ́ fún gbogbo àǹfààní gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá ìyá wa ní o ìyálóde of Ògbómọ̀ṣọ́ land àwọn lẹ̀ ń wò yìí. mọ́mì ojúlókojú lè ní ẹ̀yin ní àwa ní bàbá tiẹ̀ ní ká béèrè ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin láàrin bí ọkùnrin mẹ́fà ọgbọ́n wo lẹ̀ ń dá sí tẹnu yín fi táwọn èèyàn tẹ́ gbogbo ìwé wá ní obìnrin bí ọkùnrin obìnrin bí bó o lẹ̀ ti ń ṣe gan láàfin yìí tí fi ń jú sí ó yá ẹ bá wa sọ̀rọ̀. ẹ ṣe ẹ kọ́kọ́ bá wa dárúkọ yín fáwọn aráàlú o. orúkọ mi ni ìyáàfin Ògúndáre Olúwakẹ́mi ìyálóde ti Ògbómọ̀ṣọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ìdílé Ṣọ̀ún lápapọ̀ pátápátá tí wọ́n wo orú mi tí wọ́n sì ṣe mí ní ògo láti gbé adé yìí lé mi lórí àṣẹ lánàá ó dà ọ̀la náà yóò tún wá dà yóò tún dáa ju tàná lọ mo sì dúpẹ́ lọ́wọ́ His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ the third Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land the only paramount ruler in Ògbómọ̀ṣọ́ land torí pé Ọlọ́run ṣe wọ́n ní àjànàkú lọ́rùn yín ibi erin kọjú sí ìlérin lọ kábíyèsí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn ò wo ẹ̀ wọn ò wo hùn wọn ò wo hun àti ẹ̀ àti hun gbogbo ẹ̀ kábíyèsí wọ́n fi sẹ́yìn ni bàbá wa ń báṣẹ́ lọ wípé ìdàgbàsókè ìlú ìlú jà wọ́n lógún tẹ́ ẹ bá dẹ̀ wo gbogbo ààfin ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe bá ń jẹta kọ́ ẹ̀ ó ti tún change ojoojúmọ́ ni kábíyèsí náwó torí pé inú wọn dùn wípé ọmọ ọkọ lògùn ọmọ àlè ọmọ ọkọ gidi ni wọn inú wọn wá dùn pé ilé bàbá àwọn yìí ò kò ní mọ̀ dọ̀tí wọn wá ń pa aláwọ̀dà lójoojúmọ́ ẹ bá ń ṣe kábíyèsí o wọn náwó wọn nára ara ànáwó nára wọn náà ló ń wu àwọn kan ṣùgbọ́n bó ṣe ń wù wọ́n tó Ọlọ́run àbíọ́ ṣàánú wa àdúrà wa ni pé bí kábíyèsí ṣe ń ṣe ayẹyẹ ọdún lónìí wọn ò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹni tó bá wò wọ́n sùnsùn tó bá lórí ìtẹ́ kó gbóná gbogbo nǹkan rẹ̀ ọmọ gbóná ni gbogbo tó bá kójọ yóò gbóná gbogbo ẹni tó bá fẹ́ ire ìlú Ògbómọ̀ṣọ́ ire náà ni ọmọ bá torí pé wọn ò sí lé wọn sì wà ń lé wọn à sí lé kìí ṣe pé wọn lọ ń jókòó fàájì wọn mutí wọ́n bá bí ìlú yóò ṣe dára yóò sì dára torí náà ẹ jẹ́ ká jọ ṣe ni o kó lè bá a dà ká tètè join ni o ká tètè wọnú ọkọ̀ ìgbàlà yìí ọkọ̀ Nóà kó lè gbé gbogbo wa síbi tó dáa nílùú Ògbómọ̀ṣọ́ ẹ ṣé. ẹ ṣé púpọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ yín. orúkọ mi ni ìyáàfin Rebecca Olúwakẹ́mi. àwọn aráalé tí ẹ ti ń kí wọn lójú wọn ti ń kí yín bì.
òjò kábíyèsí o tọ gbogbo ẹ̀yin ará lé bàbá mi kábíyèsí pa kí ọ̀tọ̀ lẹ̀ ń wò yìí o wọ́n kàn múra bíi ìmúra bẹ́ẹ̀dẹ̀ náà mú wá sáàfin lẹ́nu wọ́n fẹ́ lọ represent wa ní tọ́ kábíyèsí ọba aláyélúwà lẹ́nu wọ́n tún lé lọ́dún kan kí lẹ lè sọ nípa ìrìn àjò yìí láti ìgbà tẹ́yìn náà ti bẹ̀rẹ̀ sí farakínra pẹ̀lú bàbá wa nílé Ògbómọ̀ṣọ́. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà torí wípé àwọn àgbàlagbà wọn ní tọ́ mẹ́ ẹni bá dára ká wí kì í ṣe pé ẹ̀ fẹ́ fi ṣáyà o. lẹ́nu ìgbà tí kábíyèsí tó rí àlééfà bàbá wọn ìyàtọ̀ bá èmi tí mo jókòó yìí nítòsí mu tí ìyàtọ̀ fi bá mi ọba ìdílé mi ìyàtọ̀ bá Ògbómọ̀ṣọ́ lápapọ̀ lọ́wọ́ àkókò péréte tí wọ́n ti dé sílùú yìí tí wọ́n ti gún wà lórí àlééfà bàbá wọn. ẹni tí a bá rérin ni ẹ sọ pé ká rérin o àjànàkú kọjá orí nǹkan fìrí ní tí máa dùn mọ́ mi jù ni pé tẹ́ ẹ bá rí kábíyèsí ọba wa aláyélúwà ọba Ghandi Àfọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ nínú gbogbo ọba tí ń bẹ láyé yìí kábíyèsí mi ló ga jù nítòsí mú wọn ga ìgbàgbọ́ mi ni wípé ìlú Ògbómọ̀ṣọ́ ga torí pé wọn ò ṣeé fọ ọ̀rọ̀ sẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ẹ́dàkùn ẹ̀jẹ̀ ẹni tí ń lọ kọ́ ó ti kọ kábíyèsí kọjá ẹ̀jẹ̀ ń wọ ẹni tí ń lọ tẹ́ bá ti yọ lọ́ọ̀kan ẹ mà pé bàbá yìí ní bọ̀ yóò so èyí wọn máa jẹ́ kínú mi ó dùn lọ́pọ̀lọpọ̀ gbà tí n bá ti rí wọn kí n bá sùn gan tí n bá lálà mọ́ lálà bí wọ́n ṣe wà wípé ọlọ́mọ ṣàánú wa àṣírù èèyàn báyìí ń bẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tá à ń gbọ́ látẹnu wọn ẹni Ọlọ́run yàn ni gẹ́gẹ́ bí olórin kan ṣe kó ní ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o káyé máa pa ayé ò lè pa wọ́n àmín wọ́n kàn ń sọ tí wọ́n rí ni wọ́n kàn dì mọ́ afẹ́fẹ́ so ẹni bá sì dì mọ́ afẹ́fẹ́ sẹ́yìn máa pòfo ni ó mú ẹni tẹ́ni tí bá ti ń dì mọ́ afẹ́fẹ́ òfo ni ó mú yọ́kejì ọjà wọ́n dì mọ́ afẹ́fẹ́ ni wọn ò lè rí wọn ṣe ní nǹkan kan torí pé ẹni tọ́lọ́run yàn ni wọ́n so mọ̀ràn mi fún gbogbo wa ní Ògbómọ̀ṣọ́ ni wípé ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ kí ìlú yóò lè dàgbà kí èròǹgbà kábíyèsí kó lè jọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́nìkan sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlú yọ ga àmín béèyàn fẹ́ béèyàn kọ̀ ìlú yọ ga ìwọ̀n béèyàn níṣèlú ṣùgbọ́n a kàn ń rò pé tá a bá jọ kọ́wọ́ rìn yóò jọ dùn ni bí ẹ bá tẹ̀lé wa àdúró bẹ́ẹ̀ tẹ̀lé wa iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá à ń rí yẹn èmi kò sí kankan tó bà èmi lẹ́rù honestly kò sí kankan tó gbogbo àwọn nǹkan tá à ń rí tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ìlú yìí ẹlòmíràn wàhálà ti ṣẹlẹ̀ níbi kan ogun ti ṣẹlẹ̀ níbi kan mọ̀ kàn máa wù wọ́n báyìí ni kò sógun l'Ógbómọ̀ṣọ́ torí ẹni bá pogun ní òrògùn àwọn àgbàlagbà wọn ní ẹlúùlù tó bá fa òjò wọn ní bí ṣẹ́gi sẹ́ẹ̀rún náà bá sì ṣẹ́gi orí ara rẹ̀ ni ó fi rú so èyí ó fún wa ní ìbàlẹ̀ ọkàn torí pé kábíyèsí ọ̀ráyè gbogbo tí wọ́n ń ṣe kò rí ṣẹ́ro àjànàkú ṣèkìrìkà ọkọ̀ erin lọ ni so gbogbo àwọn nǹkan tí à ń rí yẹn èmi fẹ́ kí gbogbo wa ká fọkàn balẹ̀ bí kábíyèsí ṣe ń lọ sókè tí wọ́n lọ sódò ẹlòmíì lè rò pé bóyá àfi ayé ni a bá lọ kì í ṣe bẹ́ẹ̀ o kí wọ́n tọ́ka ọba tó ṣerú ẹ̀ tí ń wá àwọn èèyàn rẹ̀ kí ní gbogbo ibi tí wọ́n tẹ̀dó sí láti lè mú kí wọ́n padà wálé wá tún orí inú wọn ṣe àǹfààní ńlá la sọnù tá a bá sọrú wọn nù ṣùgbọ́n adúgbò dọ́lọ̀ torí pé a sọrú wọn nù èmi sì gbàgbọ́ wípé ìlú yọ padà dá
bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni ó rí adúpẹ́ lọ́dọ̀ yín o ẹ ṣé o. ẹ ṣeun thank you. lẹ́ẹ̀kan sí orúkọ yín. orúkọ mi ni Sir Dr. James Oyetunji Ojo onípakíọ̀tì. ẹ ṣé púpọ̀ tó bàbá wa ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé tó wò. orúkọ mi ni Ìbà Sunday Oyèlọ́lá Ọládipúpọ̀ ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ ṣùgbọ́n mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí bàbá wa ọba Aláyélúwà Ghandi pé àwa yìn ọ́ Ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àwa yìn ọ́ àwa yìn ọ́ Ọlọ́run wa à ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba tí Ọlọ́run yàn fún wa nílùú Ògbómọ̀ṣọ́. Mo sì gbàgbọ́ pé gẹ́gẹ́ bí èrò ọkàn bàbá pé ńgbà tá a bá rí 25 years ọdún 25 Ògbómọ̀ṣọ́ yóò hàn káàkiri Áfíríkà. Mo sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni yóò rí. àmín. Gbogbo ẹni tó bá wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá yìí nǹkan rẹ̀ ò ní bàjẹ́. àmín. ṣùgbọ́n ẹni tó bá sọ wípé kí magita ni wọ́n yàn kíní kankan tọ́ ó kú òun ó kú Ọlọ́run ràn bàbá lọ́wọ́ o. ọdún tí wọ́n ń ṣe lónìí 100 ọdún ni ó jẹ́ fún wọn. èyí tí ń bọ̀ yóò tún sojú ẹ̀mí wa. bá a ti pé lónìí a tó pé bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀. Ọlọ́run ràn bàbá lọ́wọ́. orúkọ mi ni Sunday Oyèlọ́lá Ọládipúpọ̀ Ìbà Àbógunlé. ẹ ṣé púpọ̀ kábíyèsí ẹ̀yin rẹ̀ àwa rèé o ọ̀ya ó kàn yín kábíyèsí ẹ kọ́ bá wa dárúkọ yín fáwọn aráalé tó ń wò wá ni. orúkọ mi ni ọba Dr. John Ọlárẹ̀wà Àyànpọ̀jù Olóńdé ti àkọ́kọ́ Alábàtìlẹ̀ Àbá. kábíyèsí báwo ló ṣe máa ń rí lọ́kàn yín pẹ̀lú àwọn ìdàgbàsókè tó ti wọnú ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ẹnu ìgbà tí bàbá wa dé yìí a máa ṣe ẹlòmíì pé ìbàjẹ́ bíi ọdún mélòó kan sẹ́yìn bíi 10 11 sẹ́la àbá ti mọ bàbá yìí ni bóyá ìlú Ògbómọ̀ṣọ́ kò bá ti dàbí Amẹ́ríkà báwo ni ṣe máa ń rí lára ti yín sà. ẹ ṣeun àwọn bàbá wọn ní ìgbàlásọ ìgbàlẹ̀wò bàbá àná tó lọ wọn ló gbà tiwọn ṣùgbọ́n ibi táyé dé ìgbà tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ àdáàpọ̀ ọ̀dàpọ̀ jẹun tó fìlà bìlẹ̀ jẹun ọmọ àdáàpọ̀ ìgbà yìí dá ó sì tù wá lára ọ̀rọ̀ wà lọ́rùn. ní gbólóhùn kan fún ọjọ́ ìbí bàbá ẹ bá wa fi gbólóhùn kan lé. adúpẹ́ lọ́lọ́ His Imperial Majesty ọba ńlá ọba tó jọba lọ ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba Ghandi Àfọlábí Ọláoyè ṣe kábíyèsí ni Orúmọgẹ́gẹ́ the third the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land ṣe rí orí ọ̀fẹ́ ńlá lọ́lọ́run fún wa ìbéèrè tẹ ìbéèrè lọ́wọ́ mi ẹ̀jẹ̀ ìyábì kan káká mo dúpẹ́ lọ́wọ́ àwọn afọbajẹ látòrí ààrẹ àgò ìkọlábà ìyálóde àtàwọn yòókù àtàbẹ̀sẹ̀ gbogbo ọ̀tá lè dákọ̀ torí àkókò wọn à sì yàn fún wa àdúpẹ́ fọlọ́ mo dúpẹ́ láwọn bàbá lọ́balọ́ba tí ẹ ti ń béèrè gbogbo àná ta fọ́ṣọwọ́pọ̀ olúwa ṣeun ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n torí kò àkókò gbogbo wa la fọ́ṣọwọ́pọ̀ pẹ̀lú ọba yìí mo gbàdúrà fún ọba Ghandi Àfọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ the third ẹ̀mẹ́rẹ̀ ogun àmín wọ́n pẹ́ fún wa wọ́n rí bá ti ṣe wọ́n rọ́nà gbégbà ẹ̀sìn ọba yóò jẹ́ kó pẹ́ wọ́n fa owó pẹ́rú wọ́n dàgbàdàgbà wọ́n fèrègì jóbi yóò rí bẹ́ẹ̀ yọ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ o. ẹ ṣe púpọ̀ kábíyèsí ọ̀yá ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé tó ń wò. ọba lẹ́yìn ìdúró fóyè àyàgbé oníkànṣe gbogbo ilẹ̀ pèsè Ògbómọ̀ṣọ́ náà. ení bàbá wa ọba Aláyélúwà Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn lé lọ́dún kan lé ẹ dákun kí lẹ lè sọ nípa bàbá wa. ọpẹ́ ni f'Olúwa àwa tá a ṣe tọdún ìta wà ní lọ́dún òun fẹ́ni kankan ṣàwátì inú wa. àmín. àwọn náà wọ́n
ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé orí ọpẹ́ ni fún wa tí wọ́n bá ti ronú báyìí tí wọ́n bá ti rántí ìrònú ká máa dúpẹ́ ní l'Ógbómọ̀ṣọ́ tí Ọlọ́run fi ọba rere jíǹkì wa wọ́n sì bá wa pẹ́ àwa náà bá wọn pẹ́ bẹ́ẹ̀ ni ó rí lórúkọ ti Jésù Kristi Olúwa wa. ẹ ṣé púpọ̀ kábíyèsí ọ̀yá. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olúwa wípé ó yẹ ká máa kayọ ọjọ́ orí wa ká lè bá a fi ọkàn wa sípasẹ̀ tọgbọ́n àyájọ́ ọjọ́ òní àyájọ́ wípé olóyìnbó ní is by grace to have a plus of year kì í ṣe nípa ipá tàbí agbára orí ọ̀fẹ́ ni láti ní àfikún ọjọ́ orí ènìyàn nítorí pé Olúwa ní ṣètò rẹ̀ gbogbo aládàáyọ̀ wa pọ̀ mọ́ ti bàbá ọba wa the only paramount ruler in Ògbómọ̀ṣọ́ land ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ bá ń ṣe kábíyèsí a gbàdúrà fún wọn wípé ẹ̀mí wọn ó gùn a gbàdúrà fún wọn pé lákòókò tiwọn Ògbómọ̀ṣọ́ ó tòrò ó ti ń tòrò kò ní í bàjẹ́ láéláé àánú Ọlọ́run kò sì ní kúrò nílùú yìí ẹ wo àwọn èèyàn mi sọ nípa àwọn kan tó dàbẹ́ ni wípé wọ́n ń misẹ̀ wọ́n ń dalẹ̀ kọ́sẹ́sẹ́ sẹ́rẹ̀ bẹ̀rẹ̀ Atófẹ́lì náà dalẹ̀ ọba Dáfídì ṣùgbọ́n ní kẹ̀yìnkẹ̀yìn ó padà pokùnso ni gbogbo ẹnìkẹ́ni tá a jọ ń jókòó bíbá yìí tó bá ń padà dalẹ̀ ọba bàbá wa ní bíbá yìí ó kù sọ́wọ́ rẹ̀ tọ́rọ àwọ̀ gbọ́dọ̀ sọ nǹkan tí ò dáa èké nínú ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan tí àwọn èèyàn lè máa gbọ́ nígboro wípé ariwo ní tàbí àwọn èèyàn tàbí nǹkan mì níkún àgbà tàbí tó dàbí ẹni wípé ẹ̀pà àgbóǹfì bàbá ní kí n sọ fún wọn wípé odi ajá ni o ajá tí ò lè bu ni jẹ ni ẹ̀jẹ̀ àfi ajá náà wé lẹ́ẹ̀kọ́ máa gbó kò lè bu ni jẹ rárá ti wà ní pé ká fi ọwọ́ sí ọwọ́ papọ̀ ká ní ẹ̀mí ìṣọ̀kan bí bàbá wa Ìkọ́làbà ti sọ lẹ́ẹ̀kan tá a bá ní ẹ̀mí ìṣọ̀kan Ògbómọ̀ṣọ́ yóò tòrò kò síjà l'Ógbómọ̀ṣọ́ rárá èdè àìyedè ló wà bí Ààrẹ Àgó ti sọ ṣẹ́ẹ̀sì rí àlejò lédè àìyedè ó wá ní yóò lọ ó wá ní yóò lọ mo gbàdúrà fún bàbá pé ẹ̀mí wọn yóò gùn àkókò tiwọn ìlú Ògbómọ̀ṣọ́ yóò tòrò orúkọ mi ní His Royal Highness Ọba Joseph Oyèlọ́lá Oyèdélé Ààrẹ Aláṣà tilẹ̀ Ògbómọ̀ṣọ́. ẹ ṣé púpọ̀. Thank you. tọ́ kábíyèsí mi ọ̀yá ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé tó ń wò. orúkọ mi ni wòlíì àlùfáà Dr. Sunday Adémọ́lá Ògúnmọ́lá tí mo jẹ́ alákòóso baálẹ̀ àjẹ́ ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. lẹ́nìí kábíyèsí wọ́n tún lé lọ́dún kan bó o ní ṣe máa ń rí lára ti yín gẹ́gẹ́ bí ọmọ òpẹ́ ànọ́dà baálẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí tẹ̀yìn náà tẹ wá farakínra pẹ̀lú bàbá wa yìí níwọ̀n bàgbà tẹ́ ti mọ̀ wọ́n tẹ́ ti ń bá wọn gbé. ohun àkọ́kọ́ ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìgbésí ayé ènìyàn ọwọ́ Ọlọ́run ló wà tí Ọlọ́run bá múyàn la ọdún kan já oore ọ̀fẹ́ ló ní fún bàbá wa His Imperial Majesty Aláìlúwà Ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ the third Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pé wọ́n la ọdún mìíràn já ayọ̀ ló jẹ́ fún mi torí inú mi dùn gan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí mò ń rí àríkọ́ṣe nínú ayé wọn. Wíwá sórí ìjọba gẹ́gẹ́ bí Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ is not by mistake. Ohun tí a ti kọ ni mo fi wọ́n wé Dáfídì. Ó ti ṣiṣẹ́ lọ olùṣọ́ àgùntàn ni wọ́n ó ṣiṣẹ́ lọ ṣùgbọ́n nígbà tó yá
ó padà wálé láti wá tọ́jú àwọn ènìyàn rẹ̀. Bàbá náà ti ṣiṣẹ́ lọ, wọ́n wá padà wá sílùú Ògbómọ̀ṣọ́ láti wá ṣe àkóso àwọn ènìyàn. Ohun tí a rí ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí wọ́n ti rí kọ́ wọ́n wá papọ̀ láti fi gbé ìlú Ògbómọ̀ṣọ́ ga. Àtìgbà tí wọ́n ti dé, àlàáfíà ń jọba, à ń rí ìdàgbàsókè, inú wa sì ń dùn. A sì ń gbàdúrà fún wọn wípé Ọlọ́run yóò lọ́rọ̀ ẹ̀mí wọn, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ìgbà tó bá mọ àdìwòye àmọ́dún, ìlú Ògbómọ̀ṣọ́ ti tún dáa jù báyìí lọ, ọ̀nà wọn náà ó dáa. Gbogbo wa pátá níbi inú ààfin náà àti ìlú Ògbómọ̀ṣọ́ a ó máa ní ìtẹ̀síwájú. Lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ the third Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ wípé happy birthday. Thank you. Okay. Ẹ kú ọ̀rọ̀ ló.